àní mo fẹ́ kọ́lé mi nígbà kan mo fẹ́ kọ́lé mi lẹ́dí bí sí ń bàdàn wọ́n ní tọ́jú kọ́lé ló fi ṣeré ń gbà yẹn àtọ́làtọ́lá rẹ̀ jẹ́ ká lọ́mọ gbégbá ní ẹni tó lé ní ó lè má jó ní ó lọ́la lómi tó kájọ ṣe nítorí ọ̀la káṣọ̀rẹ́ ká má ṣe kà nítorí ọjọ́ ọ̀la. àbí kí ló dé ta fẹ́ràn òkùnkùn láyé bí ju ìmọ̀lẹ̀ lọ kí ló dé ta fẹ́ràn kàtórí ó máa dà kí ló dé ta fẹ́ràn náà ju òtítọ́ lọ kí ló dé ta fẹ́ràn kàbà nǹkan jẹ́ lọ tá ò kí rò pé ká parapọ̀ ká tó ṣe. àní kí ló dé ta fẹ́ràn òkùnkùn láyé bí ju ìmọ̀lẹ̀ lọ kí ló dé ta fẹ́ràn kàtórí ó máa dà kí ló dé ta fẹ́ràn náà ju òtítọ́ lọ kí ló dé ta fẹ́ràn kàbà nǹkan jẹ́ lọ tá ò kí rò pé ká parapọ̀ ká tó ṣe. ọ̀pọ̀ ló ti di gíràn níbi ká sọ bàjẹ́ dowó wọ́n ti sàbọ̀ lóye níbi ká ṣe ìlara ẹni. Ìyá túlù ká kúrò mọ́ yóò sáko ni. Kí ló dé ta fẹ́ràn ká bá nǹkan jẹ́ lọ? Táyọ̀ sí rò pé ká parapọ̀ ká tún ṣe. Ọ̀pọ̀ ló ti di gíràn níbi ká sọ bàjẹ́ dowó. Mo kí gbogbo wa lórílẹ̀-èdè Yorùbá o. Ìyá túlù ká kúrò mọ́ yóò sáko ni. Kí ló dé ta fẹ́ràn ká bá nǹkan jẹ́ lọ? Táyọ̀ sí rò pé ká parapọ̀ ká tún ṣe. Ntọ́ máa ń dún ìjò ni wọ́n ní wọ́n dẹ̀ tún sọ pé ń tó ṣojú èèyàn tó sọ pé mo wà ń bẹ ní. Wọ́n ní ó búra tó ṣe é pè sí. Wọ́n ní tí orí ẹ̀rí ò tọ́kọ̀ kọ́ lọ bá ẹ jẹ́ kó. Pẹ̀lú èèyàn tó ní kó ti mọ̀ ẹ́ délé. Ìyẹn ni oníjọ́ lè wà ní òkòdòrò. Wá kàrọ́ bọ̀ wá rò ní ìpẹ̀rù tó lórí. Àní tó bá ń dún ìjò ni wọ́n ní wọ́n dẹ̀ tún sọ pé ń tó ṣojú èèyàn tó sọ pé mo wà ń bẹ ní. Wọ́n ní ó búra tó ṣe é pè sí. Wọ́n ní tí orí ẹ̀rí ò tọ́kọ̀ kọ́ lè gbà ẹ́ jẹ́ kó. Pẹ̀lú èèyàn tó jẹ́ kó ti mọ̀ ẹ́ délé o. Ìyẹn ni oníjọ́ lè wà ní ìkòdòrò. Wá kàrọ́ bọ̀ wá rò ní ìpẹ̀rù tó lórí. Mo bẹ̀ bá fún wọn tó gbà. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma. Ṣíbá láti ó ti rò pé bèbí ni. Òye táwọn tó ní ọmọ òun padà. Ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ àpé ọmọ wa lò. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma. Ṣíbá láti wọ́n ti rò pé bèbí ni. Ẹ ṣé mo dúpẹ́ Ṣẹ́gun Bákàrè. Ẹni táyé bọ́ wọ́n sọ àpé ọmọ wa ní. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma. Gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi. Ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kòrò. Àti lè dìde wá ní ìṣòro kò lè jù. Èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ. Mo jẹ́ kí gọ́gọ́ rà rò ní kò ti jù. Mo jẹ́ kí gọ́gọ́ rà rò ní kò ti bọ̀. Mo ti rò pé wọ́n jẹ́ àkúni kó tó di. Kọ́ba mi kò forúkọ mi o. Adéjàre ẹ ṣé o. Àṣàbí ọjọ́ yẹn máa rí o. Ifá fún ìṣọ́lá tí wọ́n ti rò pé. Ẹ ṣé mo dúpẹ́ Ṣẹ́gun. Bẹ́ẹ̀wò ni ẹ̀dúgbò àná láti kà. Kákan wá bí ẹni òsì ó lẹ́jọ́. Lẹ́nu òní tó jẹ́ gbádùn kọ́kọ́ jẹ kóró. Kára tó ń sùn ní bùsùn kan fún bábòbìnrin. Tàbí káyé ti gbé mi pàtó tún mọ́. Káyé mo wà bọ́rùn mo wà kò yé mi aláyé gan. Ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti lẹ̀ o. Ẹ̀mú mẹ́ta ló ti fi Ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ. àtàlẹ́ o mẹ́tẹ̀ẹ́ dúró máa ń dàpọ̀ o. Wọ́n ní méjì máa ń ṣe ìyó láyé mi. Lẹ́ni àrùn pípa padà dé ní tó ń gbà yìí o. Ayé péjọ bí ìlera fún òkú tó dé o. Àlàbí ọjọ́ yẹn máa rí o. Àlàbí ọjọ́ yẹn bàbá ìjọba bàbá. Olè báwọn ti ní ọmọ òun padà. Ẹni táyé bọ́ wọ́n sọ àpé ọmọ wa ní.
ṣé mo dúpẹ́ yìí tàbí jan Adélékan Adékúnlé ẹ ṣé Adélékún wà sí ẹ ṣé. ọ̀nà àràyọ tí mi pàdó lọ́jọ́ kan ọmọ ìyá mi má bẹ́ẹ̀ dúró má jà kan àtàrí lágbàdo tó bá fẹ́ gbá ìwọ̀n tún pẹ̀lú wọn sì ni ó máa bẹ̀rù o yàtọ̀ kó fẹ́ bẹ̀rù kó tún ẹja ya pàtàkì jùlọ má lérò mi kó ti dùn tó wọn lọ́rùn ìtẹ́ láti kó dé o. Àṣàbí ọjọ́ yẹn máa rí o. Ìfọ̀kàn yìí sí ọtí o pé kí kò lè bá wọn jẹ́ ní ọmọ. Ó padà ọmọ tí wọ́n máa ń sọ́yà pé ọmọ wa nìyí. Ó sọrí àṣàjù láyé. Èèyàn mi báyé òní kòrò, dálé jáde wọ̀lá, lórí ẹ̀ bá sọ̀rọ̀. Ẹ ṣé mo dúpẹ́ Ifá lókì. Ifá lókì ọgbà yọnu ẹ ṣé. Tó kú sínú ìgò ọtí. Bàbá wà sí ló ṣètò èdè ni o. Kàkà fọ́tọ̀ di ẹ̀wọ̀n, wá kó lọ kòtò lá, ó tún ó tún ó jì ní. Ó kù sí mo gbọ́ sí ṣé bí dẹ́mi bá wà, látọ̀mọ́ mi lọ bára o. Àṣàrí àṣàjù láyé. Ọlá rẹ̀ lè pọ̀, jọ máa fi yanyan lójú, àpáńdà ti gbà, kò sẹ́ni tí ò lè bá. Oníbọ̀rà mi ò ní, ọpọ́nú wọn ti lè parí. Ọlọ́run fẹ́ràn, ẹ̀dá tó mọ òkè parí o. Àṣàrí àṣàjù láyé. Ó yàwó mi ó tún mọ̀, ayé mi lè jọjú, ṣùgbọ́n ọ̀nà kòrò. Mo ń tọ́la ìyànjú, ẹni rí mi tó yọ̀, kíkọ́ rí mi tẹ̀lẹ̀ dídú, ṣùgbọ́n ìwò bẹ̀rù o. Ṣùgbọ́n ìwò bẹ̀rù ló sọ mí ti ràn àwọn. Àwọn owó bẹ ọ bọ́ ṣe bú wọn tó. Ayọ̀pẹ́ yọ. Lọ́dúnrún bó gbàdùn, tí wọ́n bá tó làdùn, àjẹjà kan bí òdù. Ọlọ́run ló lè gbàyé, má sáré epo rẹ̀ lẹ̀. Búrẹ́ mi kan lọ, ìjẹ́ bá dé lọ́lọ́ oko lànà, ṣe má sí mi ìyanjú. Àṣàrí àṣàjù láyé o. Ọjọ́ kan wáyé ògì ìjẹ́rẹ́ òkú mọ́gbẹ́. Àwọn òbí ẹ̀ ò lè gbọ́ tó máa jẹ́ láyé. Báyé bá dùn fún ẹ̀, ó yẹ kọ́mọdún àbí dúpẹ́ o. Pariwo ọpẹ́ o, ọ̀rẹ́ bí aláìmọ́ rẹ̀ o. Ọjọ́ tó wáyé ògì ìjẹ́rẹ́ òkú mọ́gbẹ́. Àwọn òbí ẹ̀ ò lè gbọ́ tó máa jẹ́ láyé. Báyé bá dùn fún ẹ̀, ó yẹ kọ́mọdún àbí dúpẹ́. Pariwo ọpẹ́ ọ̀rẹ́ bí aláìmọ́ rẹ̀. Olúwa ṣé o. Ẹ ṣé mo dúpẹ́. Omi ló fún mi ọba ńlá. God bless you. Àwọn ìyá wa fẹ́ ṣàdúrà fún wa, wọ́n á pè padà. Ó yẹ ẹ pè padà my mommy kẹ́ ṣíde ètò àdúrà ńláńlá fún Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ ọmọ yé wa tọrọ yé. Ó yẹ ẹ pè padà ẹ ẹsẹ kọ yín torí ẹ mo ṣe pa orin yẹn ẹ pè padà. Mo kí gbogbo wa lórílẹ̀‐èdè Yorùbá o, èmi ọmọ yín náà ní Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Àdè, ògo adúláwọ̀, ògo Yewa, ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá.
na only one and only ẹlẹ́hà nílẹ̀ Yorùbá títí wá àkọ́kọ́ ẹlẹ́hà tó jáde fúnran Yorùbá ọmọ ọkọ Yorùbá èní lọ́jọ́ ìbí mi ẹ pè wọlé ẹ̀yin tèmi ẹ pè wọlé ó yẹ ẹ pè padà mò ń retí yẹn ẹ pè padà ẹ pè wọlé o àsìkò tító ẹ pè wọlé o àsìkò tító ẹ pè wọlé kẹ́ ṣàdúrà fún ọmọ yín o ní ìlànà ẹ̀sìn títí yín ni kẹ́ fi ṣàdúrà kí kìrìsìtẹ́nì pè kí pásítọ̀ pè káàfáà pè káwọn ẹlẹ́sìn Yorùbá náà pè wọlé. bí ìṣe tó ń ká àti ìpè. ẹ kú ojúmọ́ ìyá wa. happy birthday o. ó yẹ ti wọlé ẹ ṣàdúrà fún wa. ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé onínú owó àti ìdẹ̀ra àwọn ẹni gígùn àtàlàáfíà ara gbogbo tẹ máa dé báyẹn jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ojú òyìn sí lórí ọmọ lórí ẹbí lórí ara iṣẹ́ òdìdí ṣẹ̀mọ́ ẹ lọ́wọ́ àtàjèrè ọjà lágbára Ọlọ́run òye ẹ̀mí ìbáyé gbogbo nǹkan ọ̀tún báyìí ní lágbára Ọlọ́run ẹni fi ara ṣàwátì o ẹṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o eléyìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún lágbára Ọlọ́run tó tún máa tẹ̀lé báyìí pé ọdún ìdùnnú ọdún ayọ̀ ló wọ́n máa jẹ́ àyè táwọn náà lágbára Ọlọ́run bí òjò tí ọlá bísílá yìí náà tẹ́ náà bísílá ramọ́ni rọ́hìn ìlà tẹ́ náà kàlùkà sára fásánì ní ọ̀rúkà wọn àìmọ̀ṣá nípa ọ̀làfà tó ga jù. ẹ ṣé gan ẹ ṣé àdúpẹ́ mọ́ God bless you mọ́. Oyo ẹ pè wọlé àsìkò ti tó ẹ pè wọlé. Play by TF card. ọjọ́ kan wáyé òbí jẹ́ òkú mọ́mẹ́ táwọn òbí ẹ̀ ò lè sọ tó fún ẹ̀ jẹ́ láyé táyé bá dúpẹ́ ó yẹ kọ́mọ lu àbí dúpẹ́ ó pariwo ọpẹ́ ó ọrẹ máyà láì mọ́. ẹ káàbọ̀ sí bọ̀wọ̀ màmá. abọ́yẹbọ ṣíṣe mo ṣe ogún àtọ́ àsúre wòlùwò fún ẹ kó ojúmọ́ bàbá mi. mo kí màmá wa. Yes sir. orúkọ tèmi ni kájọ́lì ṣòro àníṣọlá láti ìlú Ìjẹ̀bú. Yes sir. mo kí yín fún ọjọ́ ìbí tèmi o. ẹ ṣé gan. ọdún kan ni o. àṣẹ wà. aṣọdúnmọ́dún ní ìṣàrò aṣọdúnmọ́dún àṣẹ àṣewùmọ́rò ní ìṣàrò àṣewùmọ́rò ẹ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. àṣẹ. ẹ̀yin ni àwa ń wò gẹ́gẹ́ bí Ọ̀ṣun ṣẹ̀ǹjẹ̀ṣẹ̀ of this generation lágbára Olódùmarè ẹ̀ pẹ́ fún wa. àṣẹ wà. ẹ̀ ní ṣe àṣetì o. àṣẹ. ìfà gbogbo wa o. àṣẹ wà. àṣẹ. ọ̀run nílà òjíṣẹ́ Olódùmarè sí gbogbo ìran Yorùbá àti sí gbogbo ayé àgbè wa o. àṣẹ wà. àṣẹ. ẹni tó bá sọ pé bí ẹ ṣe é ṣe yìí pé kò tẹ́rùn lọ́rùn òun ni kó lọ bínú kú o. àṣẹ wà. àti ẹ̀yin àti àwọn ọmọ àti bàbá alájì àbí ṣé bàbá alájì ni kí n pè wọ́n láṣẹ Olódùmarè ẹ pẹ́ títí. àṣẹ wà. àṣẹ. àní wáyé tì nínú ìran Yorùbá o. àṣẹ wà. kíní kan ni máa ń sọ fún ìyàwó mi nílé máa ń sọ pé obìnrin náà máa ń ṣe oore kí ló dé ta máa ń rí dípò àwọn obìnrin mo lè wá rí obìnrin akọni bí mo lè nínú ojú òfin ìbọn ìṣèlédùmarè ẹ máa pọ̀ sí. àṣẹ wà. ẹ máa lọ fún kìfì o. àṣẹ wà. iṣẹ́ yóò ní bí iṣẹ́ náà lọ́wọ́. àṣẹ wà. oṣù kọkànlá tí ó jẹ́ àyájọ́ lọ́ta bí ẹ mọ̀ sí èrè láṣẹ Olódùmarè. àṣẹ. gbogbo àwọn alálẹ̀ Yorùbá ọ̀hún ti padà lẹ́yìn yín. àṣẹ. bí ẹ ṣe ń jíṣẹ́ gidi bí ẹ ṣe ń jíṣẹ́ fún àwọn ìran Yorùbá tẹ́yìn yọ àwọn obìnrin kúrò nínú ìdè tẹ́yìn tú wọn sílẹ̀ tẹ́yìn jẹ́ ká mọ̀ òtítọ́ yìí láṣẹ Olódùmarè ní ṣe àṣetì. àṣẹ wà. màmá wa Ọ̀ṣun Fúnkẹ́ Ọ̀ṣun máa kẹ́yìn o. àṣẹ wà. ẹ mọjọ́ bí ń fi rere láṣẹ Olódùmarè. àṣẹ wà. èyí tí mo rí àrò àárọ̀ mọ́. àṣẹ wà.
àṣẹ àṣẹ. nítorí pé àbájá lágẹmọ bá dá ló ṣàǹkì ń gbà. àṣẹ àṣẹ. ọ̀rọ̀ tí òkété bá dẹ̀ balẹ̀ sọ báyìí nílẹ̀ ń sọ eléyìí tàwí àròkúrò mọ́. àṣẹ wà àṣẹ wà àṣẹ. àwọn onílẹ̀ kan fi àṣẹ síbẹ̀. àṣẹ àṣẹ wà àṣẹ. kò síbẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀ o. àṣẹ wà àṣẹ. ògbó atọ́ yín o ẹ̀ṣọ́ pọ̀dún láyé o. ẹ ṣé bàbá mi ojú òní tiwa ẹ ṣé gan God bless mo you. kí ẹ pé ètò mà. yes sir yes sir ẹ ṣé gan. a tún retí ẹlòmíì o àdúrà ní tèmi part 1 láwa yìí o part 2 ń bọ̀. ọjọ́ kan wáyé ògì ìjẹ́rẹ́ ògùn gbọ́gbẹ́ àwọn òbí ẹ̀ ò lè sọ tó máa jẹ́ láyé báyé bá dúpẹ́ ó yẹ kọ́mọ lu àbí dúpẹ́ ó pariwo pẹ́ ó ọ̀rẹ́ máyà láì bóore o. ọjọ́ kan wáyé ògì ìjẹ́rẹ́ ògùn gbọ́gbẹ́ àwọn òbí ẹ̀ ò lè sọ tó máa jẹ́ láyé báyé bá dúpẹ́ ó yẹ kọ́mọ lu àbí dúpẹ́ ó pariwo pẹ́ ọ̀rẹ́ máyà láì bóore. ọ̀nà tó wo ni ó yẹ kó ṣe ọ̀pẹ ńlá ọba tó jẹ́ kó déyàn láti ní àìjíríà àtọ́ tó jẹ́ kó. ẹ káàárọ̀ o. èyí omi tó fún mi ọba ńlá ló sọ̀rọ̀. ẹ ṣé gan ìyá mi ẹ ṣé gan. happy birthday ma o. yes ma yes ma. ọdún kan mi máa ń ṣe Elédùmarè. àṣẹ àṣẹ. mo bá yín yọ̀. àṣẹ. orí inú oṣù yìí náà lóṣù tèmi náà atúwájú ọjọ́ náà ọdún kan náà. ojú òní tì í. àmín 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 àmín. ojú òní tì í. àmín àṣẹ. ọkàn yín máa balẹ̀. àṣẹ wà. ẹni báláyé fọwọ́ sí. àṣẹ wà. ẹni rántí ọjọ́ bí yín bú sẹ́kún ní ṣe Elédùmarè. àṣẹ wà. gbogbo tẹ bá dáwọ́lé á máa yọrí kúrò. ẹ̀wá ní máàmù gbóhùn rẹ̀ ìkọ̀kọ̀ ò ní ṣe rí kò ní ṣọkọ rí kò ní ṣe àwọn ọmọ yín láṣẹ Elédùmarè. gbogbo ayé ò nílùú fún yín jò gbogbo ẹnikẹ́ni tó bá robi fún yín kìbí kó jẹ́ sí. gbogbo ẹnikẹ́ni tó bá lóhùn rí inú gbé òun nígbà tí wọ́n kúkọ̀ kì í dùn ní onítọ̀wọ́ nínú ìjọba rẹ̀. gbogbo ẹnikẹ́ni tó bá lóhùn fẹ́ bá yín jà àfi tí ọba mú mi torí kò sẹ́ni tó jí lójúmọ́ kan tó bómi ṣọ̀tá gbogbo ẹnikẹ́ni tó bá robi fún yín tó bá robi omi á pa lórí tó bá fi wẹ̀ ó máa gbòdì láàrin tó bá fi jẹ́ wọ́n máa ṣe wọ́n ràn wọ́n rán ní láti Elédùmarè ìwọ̀ntá wà níṣẹ́ lórí inú yín máa dùn ọkùnrin máa balẹ̀ ẹ ti wá ṣọjọ́ ìbílẹ̀ yìí ẹ lékún lọ́wọ́ ẹ lékún lọ́la ẹ lékún lọ́mọ ẹ lékún lọ́làfíà ọ̀wá ní kí yín pẹ̀lẹ́ àná ẹni tí ọ̀fẹ́ rí mọ́lé yín kò ní fẹ́ kú mọ́lé yín láṣẹ Elédùmarè ilé máa jẹ́ tí ajẹ́ta ọmọ yín ajẹ́tọ̀pọ̀ yín láṣẹ Elédùmarè gbogbo ẹni tó bá rọrí sí eré ajẹ́ tí gbogbo ẹnikẹ́ni tó bá rọrí sí ibi máa jẹ́ tí ẹ wá ní jẹun kẹ́yìn ẹran ẹ ní wà písà kẹ́yìn aṣọ láṣẹ Elédùmarè ẹ ní túbúkà kẹ́yìn ilé ìgbà òní dàrú mọ́ ẹ lọ́wọ́ ẹ ti lọ rẹ ẹ ti bọ̀ rẹ òní ká máa lọ sẹ́yìn ní ẹ̀yìn bá wọn lọ láṣẹ Elédùmarè gbogbo ẹni tó bá gbé ìmọ̀ràn ọ̀tẹ̀ ó máa túlé wọn lórí ní láṣẹ Elédùmarè ìyá mi ọ̀ṣiṣẹ́ gbèsè olóòlà ìnáwó ẹlẹ́kùnkùn tó rẹ mọ́ orí èyí o ajáde má tán lé akúrọ̀rọ̀ bí ẹdí sùn ìyá mi tó sọrí ìdẹ̀kẹ̀ tó bá ọmọ ọ̀gbọ́gbò wà láyé torí ìjọba wọn ní àwọn gbogbo adégbèdéré ni èyí ni orí èyí abábi tún máa dáàbò bò yín ìkọ̀kọ̀ ò ní ṣe gbogbo ẹnikẹ́ni tó bá náà fẹ́ ṣe yín nídìí orí èyí wà lóde wọn ṣọlá ó wà lóde ń sọ̀rọ̀ tó bá fẹ́ ṣòro gbogbo àwọn ọ̀tá yín ló máa kó lẹ́rù tó bá fẹ́ ṣòro gbogbo àwọn ọ̀tá yín ló máa kó lẹ́rù tó bá fẹ́ ṣòro gbogbo àwọn ọ̀tá yín ló máa kó lẹ́rù láti ṣe ajé ńlá orí èyí wá bá mi gbélé yín lọ́wọ́ lórí ọmọ mi kì í tòṣì ọmọ mi kì í jìyà ọmọ mi kì í ráhùn owó ẹ̀ní ráhùn owó ẹ̀ní náà ọ̀tọ̀kẹ́ torí ẹ̀ní pawọ́ sínú ajáde àpẹẹrẹ gbogbo tẹ bá dáwọ́lé báyìí á bẹ̀rẹ̀ sí ní yọrí sílẹ̀ ajá bá mi jẹ́ fún yín o ajá fún yín nínú ọlá ajá ti dáadáa á di gbogbo àwa jókòó sí abayí nọjà nọdalẹ ajé òní sí lọlọdẹ ajé wa ní tìtorí pé òun fẹ́ jókòó sí kò ní fìkan gbà kan lọ́wọ́ yín kò ní gbọmọ lọ́wọ́ yín kò ní gbọkọ lọ́wọ́ yín kò ní gbà láfíà yín mo kí ẹkú ọjọ́ bí happy birthday níta mi tí wọ́n ti ń rí ní gbogbo ìgbà inú mi máa ń dùn níbi ìdẹ́ni ní ìlàrí tuntun ọ̀ní ní ìlàrí pòṣẹ̀ gbogbo bí tẹ́ ti gba ìyẹn ní tẹ́lẹ̀ láṣẹ Elédùmarè ẹ wá ní tojúlẹ̀ mọ́lẹ̀ o happy birthday ìgbà ọdún kan ni ẹ máa da ayé orí yín lọ sí wàhálà ìyá ẹ ṣé ìyá mi ẹ ṣé happy birthday ma yes ma ó dàbọ̀ ma ẹ ṣé gan God bless you ma. àdúrà la ní ìdí ẹ pé wọlé ẹ̀dẹ̀ sí ètò yìí o tó bá pẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Ifákànyìnsọ́lá Ọ̀ṣunnìkẹ́ part 1 là ń ṣe lọ yìí ìmí ìtúbọ̀ tó tún máa láòdù
àdúrà la ní ìdí la fi fàdúrà àdúrà ló ń gbà agbára kọ́ ẹ súre fún mi nílànà ẹ̀sìn títí yín kó ní Jésù pè wọlé kó ṣàdúrà fún mi kálá náà bí pè wọlé. àwọn bí ẹ ò lè sọ tó máa jẹ láyé báyé bá dùn fún ẹ ó yẹ kọ́ mọ́ lọ àbí pẹ́ ò pariwo pẹ́ ò ọ̀rẹ́ fún yàrá ìbò rẹ̀ o. ọjọ́ tó wáyé ló kì í ṣe òkú kọ́kẹ́ àwọn bí ẹ ò lè sọ tó máa jẹ láyé báyé bá dùn fún ẹ ó yẹ kọ́ mọ́ lọ àbí pẹ́ pariwo pẹ́ ọ̀rẹ́ fún yàrá ìbò rẹ̀. Ọba tó jẹ́ kó dé yàn láti ní àìsíra o. Àtọ̀túndẹ́rán jẹjẹ tó ń lò ní ìwọ́dù sọ. Òkú tí wọ́n sọ ní yan máa kó yàn pẹ́ kéré o. Ilé oyún ẹ̀ ọ̀nà tó dáwà ò dérédé. Ṣíyẹ ń tí yóò lò lójú lọ́sẹ̀ tó ṣọjọ́. Ọba ronú wá rí gbẹgẹrẹ nìkan o. Olúwa ẹ ṣé o. Ọjọ́ ìbí òbí ṣe wàhálà gidi gan. Ẹ ṣé mo dúpẹ́. Prince Jubril ẹ ṣé gan. Ẹ ṣé gan. Olúwa ẹ ṣé o. Inú ọyún ẹ ìyá sí lọ́wọ́ òdúdú ó ṣe é tún tán bẹ́ẹ̀ ló ń bí kiri òtútù funfun ọwọ́ gidi fẹsẹ̀ funfun olóyún sọ́wọ́ ó ní fẹsẹ̀ tí wọ́n mú àtijọ́ fún àtúntò náà. Ẹ ṣé mo dúpẹ́ ìyá mi orí tó fún mi God bless you. Àmọ́ ẹ̀kọ́ fún torí tí wàá lè wá sáyé. Ọlọ́run ló yọ̀ǹda ẹ̀ pé wọ́n á padà wá sáyé. Wọ́n ti bí ẹ̀ tán, màmá ẹ̀yẹ. Oòduà graphitis graphics ẹ ṣé mo dúpẹ́ graphics ẹ ṣé gan God bless you. Ẹ táàgì àwọn èèyàn kan wọlé kankan ṣàdúrà pé wọlé o. À ń retí kìrìsìtẹ́nì kó pé o ẹ fi Jésù ṣàdúrà o. Ó tọ́pẹ́ ìwọ lọ́mọ tí ó lè sọ̀rọ̀ lọ́jọ́ sí owó àdọ́mọ tó ti fọ̀hún. Fàìgbà orélé ìwé oríwé ká. Ó tọ́pẹ́ òkèwú kọjá ọlọ́run náà ṣéun sọ. Àwọn ò tiẹ̀ kéwú, a máa níṣẹ́ owó. Balógun ò ní dúpẹ́. Àwọn tó mọ rẹ Ọlọ́run ò ní dákẹ́. Taniwọ́ gbọ́ tó àtọ́kò ní dúpẹ́. Àwọn tí ó fẹ́ wọn fẹ́ ní fòtò. Ọládì púpọ̀ ẹ ṣé mo dúpẹ́. Àwọn tó pẹ̀ lọ wọ́n ti kú wọ́n ti pa ó taniwọ́ gbọ́ ó táwa tó àtọ́kò ní dúpẹ́ o. Ọlọ́jọ́ kíkan Balógun ò ní dúpẹ́. Àwọn tó mọ rẹ àwọn ò ní dákẹ́. Ọlọ́jọ́ kíkan o. Ọlọ́jọ́ kíkan Balógun. Àwọn tó mọ rẹ Ọlọ́run ò ní dákẹ́. Ẹgbẹ́ bàbá ẹ̀ wọ́n ń ṣe bàrà ní kókó èèyàn bí ẹ̀ náà ti lókun tó ń gbé ká. Ẹ ṣé mo dúpẹ́ tí kí sí títọ̀ kẹ́ ẹ ó lọ bẹ́ẹ̀ ẹ pè mí wọlé kẹ́ kí mi ni. Mo ṣe nìyẹn fọjọ́ bí ẹ tó bá ẹ láyé o. Ẹ pè mí wọlé kẹ́ kí mi mo wà lórí ètò báyìí. Wọ́n ti ṣí àyà yín sórí TikTok rẹpẹtẹ. Ọlọ́run ò ní dákẹ́. Ọlọ́jọ́ kíkan o. Ọlọ́jọ́ kíkan Balógun ò ní dúpẹ́. Àwọn tó mọ̀ rẹ̀ Ọlọ́run ò ní dákẹ́. Àjọ ẹ̀jẹ̀ bọ́lọ́jọ́ bí o pé tó yá. Ẹ̀jẹ̀ ọlọ́jọ́ bí o wọ́n ti rẹ̀ sí ìjìmọ̀ o. Wa alaikum salam wa rahmatullahi ta'ala barakatuh. Ẹ kú ojúmọ́ bàbá mi. Ẹ kú ọdún. Yes sir. Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín yálà. Ọdọọdún lẹ́wà ń wá ọdọọdún lẹ́wà máa wà. Àmín Ọlọ́run àṣẹ wà. Ẹ ní kú lójijì tọmọtọmọ ikú ò ní páyé. Àmín yálà. Àmín àṣẹ. Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àṣẹ wà. Owó tọ́látọ́lá. Àlàáfíà. Àlùbáríkà. Ẹ̀kúbálẹ̀ ọ̀rọ̀. Ajẹ́kìnyá jẹ́ ọmọ inú. Àṣẹ wà. Àṣẹ. Gbogbo tó bá ń fẹ́ yín
ọ̀run á máa fẹ́ wọn gbogbo ẹni tí ò fẹ́ wọn ọ̀run ò ní fẹ́ wọn onídìí àdúrà yẹn ṣàdúrà fọ́ta yẹn. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀dá tó bá ń fẹ́ yín ọlọ́run á máa fẹ́ wọn ẹni tí ò bá fẹ́ yín ọlọ́run ò ní fẹ́ wọn. àfikàlà iṣẹ́ náà àti àròkà ìlú òun náà gbogbo tó bá léwílé gbòde ikú nípa gbogbo ẹ máa rà nígbà ni ọwọ́ tó bèrè bá gbé ara tó máa fi nà ẹ̀lú ìlú tó rọ̀jù orí ẹ̀ ló máa rọ̀. bẹ́ẹ̀ni àṣẹ wà. ipa ẹni bí ipa ìgbẹ́ ẹ̀dẹ́gbọ̀lógún aláàrúkà ipa àfa ipa ọ̀tàlẹ̀ ipa ọ̀tà òdì ipa amọ́niṣẹ́ni àfẹ́ amọ́niṣẹ́ni ọ̀rẹ́ bí ọ̀tá ọ̀tá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ alábàgbé ọ̀rẹ́ àrẹ̀dúgbò ọ̀rẹ́ àgbẹ̀ ilé kí wọn. àṣẹ wà àṣẹ gùn. ẹ̀rá ìtò ẹ̀rí ṣe ẹ̀rí jẹ́ ẹ̀rí mọ́ apalẹ̀ gbogbo ọmọ yẹn aṣoríire agbára ọlọ́run mo ṣe máa rí mo sọ yẹn kó ètò mà. ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí wọn God bless you sir. à ń retí nǹkan ọjọ́ ìbí o mo ń retí nǹkan ọjọ́ ìbí náà o ẹ bèrè àkáǹtì mi ẹ fún mi ní nǹkan ọjọ́ ìbí o. ìṣẹ̀dá mi ò ṣe o tó dá mi sí dọ́jọ́ òní o ohun gbogbo lọ́wọ́ orí ìṣẹ̀dá mi ò ṣe o tó jẹ́ rọ́jọ́ òní láyọ̀ o ìṣẹ̀dá mi ò ṣe o tó kánjú pa mí ìṣẹ̀dá mi ò ṣe o ìṣẹ̀dá mi ò ṣe orí mi ò ṣe o ìṣẹ̀dá mi ò ṣe o tó bù mí lọ́jọ́ òní rí mímọ̀ ṣe mi kọ́ nínú ayé o àdúrà gbígbà mi kọ́ ló débẹ̀ rárá o sàrà ṣíṣe mi kọ́ ló débẹ̀ rárá o ìgbìyànjú mi kọ́ o agbára mi kọ́ ìgbìyànjú mi kọ́ o àánú ló fi bá mi ṣe orí mi ò ṣe o tó fàánú bá mi gbé ìṣẹ̀dá mi ò ṣe o tó dà mí sí títí dọjọ́ òní o ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi o àwọn tán ṣọlọ́kọ̀ mi wá sáyé ìṣẹ̀dá mi ò ṣe àánú mo rí gbà o agbára mi kọ́ rárá àánú mo rí gbà o tó fàánú bá mi rìn dọjọ́ òní o ọ̀pọ̀ láti jọ jẹ́gbẹ́ ẹ̀ tán ti kú ọ̀pọ̀ ló wá tí ó tó mi rárá o wọ́n ti filẹ̀ ṣaṣọ́bora àánú mo rí gbà o ìṣẹ̀dá mi ò ṣe orí mi ò ṣe o ìṣẹ̀dá mi ò ṣe o tó fún mi lọ́jọ́ òní rí tí bá gúnyán fẹ́lẹ́dùmarè o kò kúkú ní jẹ tí bá ròkà fọba dáníwáyé kò ní gbọ́kà lọ́wọ́ mi o tí bá gbé wáìnì tí mo lọ ra bísà tí mo ra sàláàdì tí mo lọ Shoprite tí mo lọ Just Right tí mo lọ Kama tí mo lọ gbogbo létajà o kì í kó gbogbo ọjà bẹ́ẹ̀ o fọba dáníwáyé kò kúkú ní ìgbà lọ́wọ́ mi o ọpẹ́ lọ́ba dáníwáyé ní kí n máa dú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi mo dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá mi o tó fàánú bá mi gbé ìṣẹ̀dá mi ò ṣe orí mi ò ṣe o ìṣẹ̀dá mi ò ṣe o tó jẹ́ ńlẹ́ lọ́dún ọpẹ́ mi pàtàkì o lọ́wọ́ ọba dáníwáyé àdúrà tí mo ń bẹ̀ ọba dáníwáyé o kó máa kánjú pa mí ìsúre tí mo ń sún fọ́ba Elédùmarè o kó máa kánjú gbẹ́mí mi o ọba dáníwáyé ìṣẹ̀dá mi ò ṣe pé báràkà fún un ní kó múra kó wá ìṣẹ̀dá mi ò ṣe orí mi ò ṣe o ọlọ́jọ́ bíi tèmi tajọjọ́ mọ ọdún kan náà tajọjọ́ mọ oṣù kan náà tajọjọ́ mọ ọjọ́ kan náà òun mo ní kàn pé wáyẹn kájọ ṣọpẹ́ pọ̀ o ìṣẹ̀dá wa ò ṣe o tó dá wa sí títí dọjọ́ òní o Ògún kọ́ ló bá wá ṣe àfáà kọ́ ló bá mi ṣe pásítọ̀ kọ́ ló bá mi ṣe babaláwo tó bẹ́ẹ̀ o wọn ò lè dá mi sí rárá pásítọ̀ ò tó bẹ́ẹ̀ o wọn ò lè fa bòbò mi rárá àlùfáà ò tó bẹ́ẹ̀ o wọn ò tiẹ̀ lè fa àánú bá mi rìnrìn àjò mi
orí mi ò ṣe ìṣẹ̀dá mi ò ṣe o orí mi ò ṣe o tó ń fanú bá mi gbé òun mo ṣe máa ń sọ wípé onídùúró mi ẹ ṣeun mi o agbẹjọ́rò mi ẹ máa ṣeun mi o ọ̀gá àwọn ọ̀gá ẹ máa ṣeun mi o tó bá ṣènìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀ tó bá ṣènìyàn ló dúró ni wọ́n á ti sá lọ tó bá ṣènìyàn ló dúró ni wọ́n á ti máa ṣèrègùn onídùúró mi ẹ máa ṣeun mi o tèmi ò bá lè dúpẹ́ àṣepé mi ò more ni tèmi ò bá lè dúpẹ́ àṣepé mi ò more ni ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ń ṣe fáin bàrà kiri tèmi ò bá lè dúpẹ́ àṣepé mi ò more mẹ́ẹ̀fẹ́ o mẹ́ẹ̀fẹ́ bànújẹ́ mẹ́ẹ̀fẹ́ o mẹ́ẹ̀fọ̀rọ̀ ẹkún ohun tí mo kọ́ ni mo wí yẹn mẹ́ẹ̀fẹ́ bànújẹ́ mẹ́ẹ̀fẹ́ o mẹ́ẹ̀fẹ́ bànújẹ́ mẹ́ẹ̀fẹ́ o mẹ́ẹ̀fọ̀rọ̀ ẹkún ohun tí mo kọ́ ni mo wí yẹn mẹ́ẹ̀fẹ́ bànújẹ́ orí ìwà oṣé o tó ṣọ́wà dọjọ́ òní o ẹ wọ ọmọ tẹ́ ń wo lẹ́gbẹ́ mi yìí ọjọ́ kan náà oṣù kan náà ọmọ mi ṣá ló kúkú jẹ́ o ọmọ alábàágbé tèmi ni ìsìláàmù ni ọmọ àfáàní bàbá àbàpọ̀ bàbá ọba kankan ọmọ mùsùlùmí ni ọlọ́run ó ṣe ò tó fanú bá wà gbé ìṣẹ̀dá àwa ó ṣe ò tó fanú wá wà rí èmi máa ń ṣàdúrà kan fọba dáníwáyé o àníyàn mi sí kó nìkan ò tètè máa fi dá mi lẹ́jọ́ àníyàn mi sọ́mọ́ ọlọ́mọ ò tètè máa fi dá mi lẹ́jọ́ àníyàn mi ṣíṣe oníṣẹ́ tètè máa fi dá mi lẹ́jọ́ èmi ò nẹ́bọ́ kan o mi ò nogun kankan tó kọjá àníyàn mi ẹ̀yin àáfàá lẹ sọ fún wa ẹni àníyàn ṣáájú ohun gbogbo o àníyàn ni mo gbójúlé gbogbo ẹni bá sọ pé ká kú wọn aṣíwájú wà kú gbogbo ẹni bá sọ pé ká lọ ká màmá dé o a ò ní dé bá wọn nílé ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe bí ẹkún bí ò ṣe o bí ẹkún bí ò ṣe o kò ní wọ́n nílé gbogbo wọn nítorí pé àwa ò sọ pé kẹ́ni roko kó màmá dé o a sọ pé kẹ́ni rodò kó màmá dé o a sọ pé ní tó ti jẹun o kò máa wọnú gbogbo wọn àmẹ́ni tó bá ro bírò wá èmi pẹ̀lú ọmọ ọlọ́jọ́ ìbí àjọ ń ṣọ ọjọ́ ìbí ní oṣù kan náà ọjọ́ kan náà ọ̀pẹ ló tọ́ sẹ́lẹ́dùmarè o tó fanú wá wà rí tàbágúnyán fọ́bọ̀ ọlọ́run kò kúkú ní jẹ́ tàbárùkà fọ́bọ̀ ọlọ́run kò kúkú ní jẹ́ ọ̀pẹ ló bèrè o ọ̀pẹ ló ní ká máa àdúpẹ́ fọ́bà dáníwáyé lẹ́yìn ọpẹ́ tún ni lẹ́yìn ọpẹ́ ni ọpẹ́ mi pàtàkì yóò lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá ọpẹ́ mi pàtàkì o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ̀yin tó sọ pé Ifákànyìn Sọlọ́ṣù ní ìkẹ́ ò Aláṣàbí Àdé máa nìṣó Olódùmarè wà lẹ́yìn yẹn àwa gangan dúró ọmọ ọkọ Yorùbá ẹ ò ní fojú sunkún ọmọ o àtàyà tẹ́ ẹ bá fẹ́ àtọkọ tẹ́ ẹ bá ní ẹ ò ní padà dárí ipò ṣe o lágbára lọ́wọ́n ọba mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá o ẹ̀yin tẹ́ ti sọ fún mi pé Ifákànyìn Sọlá owó birthday rẹ̀ àtẹ̀yìn tẹ́ ó tí ì ṣe bẹ́ẹ̀ o ẹ tètè béèrè àká nọ́mbà mi kẹ́ máa fowó sí fún mi nítorí pé ọpẹ́ ló tọ́ tẹ́ ń rí mi sójú ẹ fàìsàn béèrè mi ẹ sunkún mi ọpẹ́ onítán nílé gbogbo wa o ọpẹ́ abáwà kálẹ̀ ẹ jẹ́ àtújọ díẹ̀ súnmọ́ ẹni bá ní akún aṣíwájú ẹkú. ọjọ́ tó wáyé ògì ní ìjẹ́ ògùn mọ́gbẹ́ táwọn òbí ẹ̀ ò lè bá tó máa jẹ́ láyé táyé bá dúpẹ́ ó yẹ kọ́mọ lu àbí dúpẹ́ ọ̀ pariwo pẹ́ ọ̀rẹ́ mi aláìmọ́ pàtó àlẹ́lẹ́yìí o tó láwọn Amẹ́ríkà ò lè tí ì jù báyìí àwọn kọ́ńtì ìjọba wọn sì máa sùn báyìí a tún máa fi tó kù sọ́wọ́ ọ̀rọ̀ mi. ẹ pè wọlé o.
ṣe wàhálà gidi kan láì ṣẹ̀ṣẹ̀ kọ́ ó yẹ kí wọ́n kọ́ mọ̀ kó tọ́kọ̀ ní. àwọn ìṣẹ́jọ́ òbí o kẹ́sì tẹ̀bí ò tako tọ́lá pẹ́ mi. ọmọ ìlà dé ló fẹ́ parí ọmọ ayára ìmọ̀ nínú oyún ìyá sí lọ́wọ́ ó dúdú ó tẹ́ tuntun bẹ́ẹ̀ ló ń bí kiri ó tún jẹ́ kúkú ọwọ́ gidi fẹ̀jẹ̀ kúkú olóyún gbọ́wọ́ ó ní fẹsẹ̀ lúwọ́ àtijọ́ kú àtúkù náà tún tó kọ́ ọjọ́ tàbí yẹ ọjọ́ máa lè gbàgbé ló jẹ́ àmọ́ ẹ̀kọ́ kú torí kú á lè wá sáyé ọlọ́run lóyún. Salamu alaikum bàbá mi. Hello. Mo ti wà lórí ètò ó yá o. Ẹ ṣàdúrà fọmọ yín. Ìyá mi. Àdúrà rẹ̀ á gbà o. Àṣẹ bàbá mi. Àṣẹ wà. Hello. Ojú òní tiẹ̀ o. Àṣẹ wà. Ọlọ́run á bá mi ṣàánú rẹ o. O ní tẹ́láyé. Àṣẹ wà. Àṣẹ. Àgbà tó ń ṣe fúnra rẹ̀ á gbà. Àṣẹ. Ìtàn ṣe fún ẹ á gbà. Tí wọn náà ṣe fún yàn á gbà. Àṣẹ wà. Àṣẹ. O ní kú kékeré ta tọmọtọmọ tọkọtọkọ. Máṣá mi. Ẹ̀mí dúgbò àlàáfíà Ọlọ́run á bá mi fún ẹ. Àmín ọjọ́ lọ. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. Ọlá orúkọ Ọlọ́run tí jẹ́ yá ayù yáka yúnú. Àmín. Ọlọ́run á bá mi lọ́ra ẹ̀mí rẹ o. Àmín ọjọ́ lọ. Àmín. Ọlá la ilaha illallah Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. Mo bá wá bọ̀. Mo ń bọ̀ o. Afi àlùkà bí ayà yá ti ka yá ayù. Àmín o. Wọ́n bí yá yamanika yá yamani lamani. Àmín. Wọ́n bí káfí kudiratika yá kádiru yá kàárù. Àmín. Wọ́n bí yá yatinuka yá yakinu. Àmín o. Wọ́n bí wá wifayatika yá wàhábù. Àmín. Wọ́n bí mímú mọ̀lìkíkà yá mọ́líkà lè mọ́líkù. Àmín. Àmín. Ya man kamati samawati wal ardi bi amrihi. Àmín. Ya man amruhu baina kafi wa nuni. Àmín. Inna ma amruhu sa'adna an nakula lahu kun Fayakun. fasubhana allazi bi yadihi malakutu kulli shay'in wa ilayhi turja'una. Àmín. Allah ba fu ala ni gugu. Àmín ọjọ́ lọ. Àmín. Allah la ilaha illa huwa al-hayyul qayyum. Àmín. Àmín. La ta'usuhu sinatun wa la nawm. Àmín. له ما في السماوات وما في الأرض. Àmín ọjọ́ lọ. ما ذا الذي يشفع عنده إلا بإذنه. Àmín. Àmín. يعلم ما بين أيديهم وما خلفهم Àmín. Àmín. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء Àmín ọjọ́ lọ. وسع كرسيه السماوات والأرض Àmín. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. Àmín ọjọ́ lọ. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه Àmín. ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. Àmín. فإن تولوا فقل حسبي الله Àmín. لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. Àmín. بسم الله الرحمن الرحيم. Àmín. إن أنزلناه في ليلة القدر Àmín. وما أدريك ما ليلة القدر. آمين. ليلة القدر خير من ألف شهر. Àmín. تنزل الملائكة والروح فيها Àmín. بإذن ربه من كل أمر. Àmín. سلام هي حتى مطلع الفجر. Àmín. بسم الله الرحمن الرحيم. Àmín. إلى في قريش إلى في مدينة الشتاء والصيف Àmín. فليعبدوا رب هذا البيت Àmín. الذي يأتي أمامه وجوه وأمنهم من عوف. Àmín. بسم الله الرحمن الرحيم. Àmín. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Àmín. بسم الله الرحمن الرحيم. Àmín. أعوذ برب الفلق من شر ما خلق آمين. ومن شر غاسق إذا وقب Àmín. ومن شر النفاثات في العقد Àmín. ومن شر حاسد إذا حسد. Àmín. بسم الله الرحمن الرحيم. Àmín. أعوذ برب الناس ملك الناس Àmín. إله الناس من شر الوسواس الخناس Àmín. الذي يوسوس في صدور الناس من الجنات والناس. Àmín. Ọlọ́run wọlé afáàtì àtọkọ́kọ́ dé kí fáàtì àti tó dé alihamudulilayi amuda kasira bita òfin kíkà lákàdá àdáṣà ní Àmín. wọ́jà àtà ní mọ́ríkàbí mọ́ríkà fi wìláyà tí a sí mọ́tì Àmín. wàlámù àbúrá àmì kàfi ṣubú bí àtàrí kàdíìnì Àmín. wọ́tàkà bí wúlá kàmára wọ́sà alákàfíà àdíwọ̀ lámbọ̀mọ́nà mọ́tàwú wọ́n máa fi sálẹ́kà bí mọ̀nà àti wọ́dà fáwọ̀mì ní wọ́dà láàfọ́kì ní àní. Àmín. Ọlọ́run wọlé sàlátìlì fásitì tó kọ́kọ́ dé kí sàlátìlì fásitì ti tó dé. Allahumma salli ala sayyidina Muhammadin. Àmín. Nasiru liaki biliaki aka kadiri yimuta ati kati. Àmín. Sohibu liaki liaki liakaiti. Àmín. Liaki biliaki Muhammadu wa sallim. Sallallahu Aka ne sọ̀rọ̀ wà ń bẹ̀.
ọ̀rọ̀ rẹ̀ á di òdodo ọ̀rọ̀ rẹ̀ á di dáadáa ẹlòmí tẹ́láyé àpẹ́láyé ọmọ rẹ̀ apẹ́láyé òní ṣòfò ọmọ rẹ̀ òní ṣòfò ọlọ́ọ̀jẹ́kọ̀ọ́sọ lọ́dọ̀ ọlọ́run bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin allahumma salli ala sayyidina muhammad al-fatih lima ughliqa wal khatim liman sabaqa ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله كقدره ومقداره العظيم àṣàbí ire àtàwọn ọmọ àtọkọ àti gbogbo wọn oníkọ́ńkọ́tà àti gbogbo ẹni nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ̀n náà olókun kì í gbógun tó lókun ìwọ̀n náà ọlọ́sà kì í gbógun tó lọ́sà ìkùjẹ̀bú kì í gbógun tó lókè àṣà kì í gbógun tó ẹyẹ díẹ̀ àfìmọ̀nà ló máa fọ̀ tápá àfìmọ̀nà oṣù olè tó ń pèrè ẹ níbi àfìmọ̀nà ló máa fọ̀ tápá àfìmọ̀nà àjẹ́ ẹlẹ́tì pẹ̀lú rẹ níbi àfìmọ̀nà ló máa fọ̀ tápá àfìmọ̀nà oníṣègùn tí pẹ̀lú rẹ níbi àfìmọ̀nà ló máa fọ̀ tápá àfìmọ̀nà àwọn àfa ibi tí pẹ̀lú rẹ níbi àfìmọ̀nà ló máa fọ̀ tápá àfìmọ̀nà ọlọ́run abá mi ṣàánú rẹ abá mi ṣíwà náà wò kò ní padà lẹ́yìn rẹ ọ̀la la ilaha illallah o sì ní kúkú òjijì nítorí o ti mọ orúkọ ọkú orúkọ tí a pè kú o ti mọ orúkọ ọkú ipò ní pa ẹ́ àkásàmàbólẹ̀ orúkọ tá a parùn o ti mọ orúkọ àrùn ayé ò ní farùn sí ẹ́ ọlọ́run ọmọlẹ̀ orúkọ tá a pè balúwayé o ti mọ orúkọ balúwayé ayé ò ní fọ balúwayé ṣe ẹ́ àkàkì orúkọ tá a pè sọ̀pọ̀nà tí ọ̀ma ti bá wọ̀ gan gbogbo ń jẹ́ sọ̀pọ̀nà o ti mọ orúkọ ẹ̀ ayé ò ní fi sọ̀pọ̀nà sí ẹ́ orí ẹ̀ ò ní yú ọ̀làlá àìlà illallah ọ̀là ìjẹkùsọ lọ́dọ̀ ọlọ́run mo ti fẹ́ kó rí fún ẹ arígbẹ́ fún ẹ àṣẹni ìwọ̀n náà lókun kò gbọdọ̀ gbógun tó lókun ìwọ̀n náà lọ́sà kò gbọdọ̀ gbógun tó lọ́sà ìjẹ̀bú kò gbọdọ̀ gbógun tó lóko àṣà kò gbọdọ̀ gbógun tó yẹn díẹ̀ ó ti di àfimọ́ náà láti ní lọ́wọ́ ọ̀làlá ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin mo á fẹ́ fi nǹkankan yí ẹ lẹ́nu kínníkínní náà nínú ara gbogbo oúnjẹ yorùbá àwọn tá a jágbá yorùbá adélé àdọ́nà sórí rẹ àṣàbí pẹ̀lú ògùn ọlọ́run èmi àwọn ẹ̀lọ́ múra gbogbo ọmọ yorùbá wọn ẹ̀rọ ẹ̀lọ́ hajj mo promise ẹlẹ́mi bá dé ẹni ẹ̀yin méjì náà ni obìnrin náà bẹ ẹ̀yin méjì náà ni ẹ jẹ́ obìnrin tó jẹ́ pàtàkì tí táàyàn láàyò sórí ìyá Ọbásanjọ́ tó rí yẹn olórúkọ tó ń jẹ́ o ìyá Ọbásanjọ́ táyì pẹ̀lú ìyá ọmọ Ọbásanjọ́ ọlọ́run kó wọlá ẹ̀ òun náà yóò pẹ̀lú ògùn ọlọ́run Christian ni o òun náà lọ sí ẹ̀yìn ìlú táyì pẹ̀lú Jerusalem táyì ní Kudus ní obama náà lọ nbẹ ẹ ni olúwa náà tí orúkọ ẹ jẹ́ o Mákindé bẹ́ẹ̀ ni Abẹ́bí ló ń jẹ́ ṣáájú ẹ̀yin méjèèjì yẹn ẹ̀yin lẹgbẹ́ lídà fún Yorùbá ajákì gbókè nẹka àwọn olú bẹ́ẹ̀ ni orí o dẹ̀ ní tẹ́láyé mu promise ẹnìyẹn o torí gbogbo wọn ìgbésẹ̀ ó jọ wá lójú àti rò ó dẹ̀ ti bọ́ sí ọ̀rọ̀ yín á dayọ̀ ọdún ìtọ́ṣe kò ní já òpin ọdún o tún máa ṣe èmi títí mo wà lẹ́yìn rẹ̀ ní gbogbo ọ̀nà èmi iṣẹ́ yẹn ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo wà lẹ́yìn rẹ̀ ní gbogbo ọ̀nà mo wà lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ìṣe déédéé àdúrà rẹ̀ àgbà o ọlájọ kùsùn lọ́dọ̀ Ọlọ́run tó bó ṣe rí nìyẹn o. ẹ ṣe gan bàbá mi ní fi ń ṣàwátì ẹ pẹ́ fún wa bàbá o Ọlọ́run jẹ́ kí bàbá pẹ́ fún wa bàbá o Ọlọ́run dá bàbá sí fún wa láhàlọ́wọ́lá kù wọ́tà ìlàbílà àlera bẹ́ẹ̀ ṣe ń fẹ́ mi Olódùmarè á fẹ́ yín gbogbo àrọ́mọdọ́mọ tó ti ara yín jáde ẹ̀ ní sunkún lórí wọn ẹkún àjọsùn àdásùn ẹbísílẹ̀ ìjọ máa sún kò ní jẹ́ tiyín kọ́ ló ń wọlá pé kì í ṣe pé mò ń wọlé ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin ògùn adúláwọ̀ tí ẹ̀ wá wo gbogbo ohun tó ń tẹnu mi jáde tá ẹ̀ wò pé itọ́ ló ń já yìí tọ́lọ́dẹ̀ ń sọ lóòótọ́ gbogbo ibi táwọn ọmọ yín bá dé àánú á bá wọn rìnrìn àjò
àní wẹ́nì kọ̀ọ̀kan wọn tì ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim. ẹ ṣé gan bàbá mi, God bless you sir. lọ fún mi ní kọ́ọ̀dù mi, mú chájà yẹn wá bí fún mi káàárọ̀ ìyá mi, ó ṣe ìyá mi, mú chájà yẹn fún mi àti kọ́ọ̀dù mi, mo fẹ́ chájì kìíní, ó ṣe ìyá mi, aṣọ ọ̀pọ̀ ọdún. Bàbá mi Shehu Seye àwọn náà pè wọlé, Shehu Seye all over the world, àwọn tí wọ́n fi London ṣe bùgbé. So ká bá ń sọ fún yín pé ó yẹ kẹ́ máa mọ̀ level ti change, lọ mú kìíní mi wá, chájà mi kọ́ọ̀dù white yẹn lọ́mọ wọn ti wọlé kí n fi chájì kìíní yẹn torí àwọn èèyàn sì ń pè wọlé. ẹ ṣé mo dúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe àdúrà fún mi, ó ti rí bẹ́ẹ̀ fún ọmọ mi Barakat kìíní ná Fọlọ́runṣọ́ àti kí tún ni wọ́n tún máa Ọlámídé Ọ̀ṣun ni ọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àjù. àní èmi ń sọ fún yín wípé ọmọ ọkọ Yorùbá ni mí nìran mi ní fọwọ́ sí júwèlé bàbá mi Shehu Seye ni mò ń lọ múra, wọ́n fẹ́ rán mi lọ sí múra o. ó dà mo ti gbọ́ láwọn afọ̀rẹ́ sí ẹni tó fẹ́ rán mi lọ sáàjì, ẹ̀yin náà yọjú, mo wá fẹ́ lọ sí Amẹ́ríkà, ẹ̀yin tó bá fẹ́ tòwé mi náà ìdẹ́ ti ṣe kò ní bàjẹ́. Ìfọkàn ìsọlá Aláṣàbí o àánú abẹ́gbé, ìfọkàn ìsọlá Aláṣàbí o wà ṣọ̀pọ̀ ọdún láyé. Yorùbá ni mí, Yorùbá níran mi ò ní fọwọ́ sí júwèlé bàbá mi. Yorùbá ni mí, Yorùbá níran mi ò kò sí bí mo ṣe lè ṣe sí Lárúbáwá tó, èmi ò ní fọwọ́ sí júwèlé bàbá mi. ẹ ti sọ pé ẹlẹ́bọ̀ ni mí mo gbà, ẹ ti sọ pé ẹlẹ́bọ̀ níran mi mo gbà, àmọ́ ṣá ẹlẹ́bọ̀ ló bí mi, ẹlẹ́bọ̀ lóore mi ò mo dúpẹ́ Ọlọ́run ẹ ṣé, èmi ò ní fọwọ́ sí júwèlé bàbá mi. bàbá wa Shehu Seye wọ́n ti pè wọlé, wọ́n ti súre fún mi. àwọn bàbá mi ẹlẹ́bọ̀ náà wọ́n ti pè wọlé, wọ́n ti súre fún mi. mo wá ń retí pásítọ̀ tó máa fi Jésù Kristi táwọn gbàgbé pé àwọn lọ́lọ́run táwọn, ẹ̀sìn òfàjà lọ́dọ̀ mi ohun tó bá òun kálukú ní kó gbójúlé, ẹ̀sìn òfàjà lọ́dọ̀ mi ohun kó bá òun kálukú ní kó fẹ̀mí lé o. gbogbo ohun tí mò ń sìn inú ọkàn mi ló ti wá. Ọlọ́run ló mọ̀ mí o ẹnìkan kan kọ́, Ọlọ́run ló mọ̀ mí o oṣó kankan kọ́, ajẹ́ kankan kọ́, babaláwo kọ́ o, àáfàá kọ́, pásítọ̀ kọ́, kò sẹ́ni kankan sáni wọn o, Ọlọ́run ọba nìkan ló tó gbójúlé. náà lọ múra o, a kú palẹ̀ mọ́ múra. Play by TF Card. Dáàdì tí mo sẹ́. ọjọ́ tó wáyé ògiri jẹ́ ògùn bọ́bá àwọn bí ọ̀lẹ́ bá tó máa wọ́n fi cháàjì mi lẹ́yìn ọyẹ́ ilẹ̀kùn. bá dùn fún ẹ̀ ó yẹ kọ́ Ó yọ fún mi. dúpẹ́ ọ̀ pariwo ọpẹ́ ọ̀ ọ̀rẹ́ bóyá láì ṣe fẹ́ rí mi tí ó sì. Òṣìṣẹ́ kan ó tó wà ní. Òkú tí wọ́n gbà ní ọmọ kọyọ̀ pẹ́kẹ́ o. Ibi ọ̀yún ẹ̀ ọ̀nà tó dáwà ò dẹ́rẹ́dẹ́. Síyá tí ó lò lójú lọ́sẹ̀ fún sọ́jọ́. Ọmọ ọdún wa ìmẹ̀lẹ̀rẹ̀ nìkan o. Àmì kọ́tọ́ dọjọ́ ìdí òbí ṣe wà láti kíkọ́. Láì ṣẹ̀ṣẹ̀ kọ́ ó yẹ kí wọ́n kọ́ mọ̀ kó tọ́kọ̀. Àjọ̀dún wáyé òbí ṣe é lọ́kùn. Ilé ọ̀dún bá fẹ́ ọ̀rọ̀ ara ìdílé. Olúwa bùkún mi, ẹ ṣé mo dúpẹ́. Pàtúrà là ń ṣe yìí, àdúrà la ní ìdíwọ́dẹ̀ ti ṣe fún wa. Mo ń retí pásítọ̀ yẹn, ṣé kò sí pásítọ̀ tó ní fẹ́ bá tán ìṣọ́lá ni? Kẹ́ fi Jésù Kristi kẹ́ fi ṣàdúrà fún mi. Àní
torí ẹ̀sìn kò ní í da orílẹ̀-èdè wa rú. ènìyàn ò bá dúpẹ́ pọ́nà ọ̀sẹ̀ fún wa náà jẹ́ ẹ̀yàn ò jẹ́ dúpẹ́ o. ọjọ́ tó wáyé ó kì í ṣe òkè gbọ́gbẹ́ ọ̀hún. máa jẹ́ ẹ̀rọ àbájẹ́ ọmọ ọ̀rọ̀ àbẹ́ dúpẹ́ wà ní wọ́n lọ́mọ tó ń ra kòrò. ó ti dánmọ́ tó bí ìyọ̀ ó tọ́pẹ́. ayọ́pẹ́ yọ. tí ó lè sọ̀rọ̀ lọ́jọ́ sí owó àjọmọ tó ti pọ̀ ń fàìfà orélé ìwé lórí ìwé ká ó tọ́pẹ́ òkè kọjá ọlọ́run máa ṣe ń kọ́ ọlọ́jọ́ kíkan pàṣẹwò ní dúpẹ́. àwọn tó mọ rere ọlọ́run ní dákẹ́. taniwọ́ gbọ́dọ̀ àgbàkọ̀ ní dúpẹ́. àwọn tí ó tó ẹ̀ mọ̀ ń bẹ ní kòtò àwọn tó jẹ́ ìfẹ́ wọ́n ti bọ̀rún lọ àwọn tó tó ẹ̀ lọ wọ́n ti kú wọ́n ti pa ó taniwọ́ gbọ́ ó táwọn tó wá sọ́kò ní dúpẹ́ o. ọlọ́jọ́ kíkan balógun ò ní dúpẹ́. àwọn tó mọ rẹ̀ ọlọ́run ò ní dákẹ́. àwọn tó mọ rẹ̀ ló ń pè wọlé o àtàwọn tó ń kọ́mẹ̀tì àtàwọn tó ń wò mí. ọlọ́jọ́ kíkan balógun ò ní dúpẹ́. àwọn tó mọ rẹ̀ ọlọ́run ò ní dákẹ́. ẹgbẹ́ bàbá ẹ̀ wọ́n ṣe bọ̀rà ní pópó èèyàn bí ẹ̀ náà ti lókun tó ń gbé ká. sójà gẹ́lẹ́ wọ̀nyí ó jẹ́ máa dúpẹ́ orí ọlọ́run ó ṣe nìyẹn fọjọ́ bí ẹ̀ tó bá ẹ̀ láyé o kì í ṣe bàbá oore ni o. oore ni o. ọlọ́jọ́ kíkan balógun ò ní dúpẹ́. àwọn tó mọ orí ọlọ́run ò ní dákẹ́. gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi lórí dm mi lórí whatsapp lórí gbogbo ẹ̀ ṣé mo dúpẹ́ gbogbo mẹ́sẹ̀jì ló wọlé o. àti ẹni ọmọlọ́jọ́ bí o péjọ yá ẹni ọlọ́jọ́ bí o wọ́n ti rẹ̀ kì í wá o ọ̀rẹ́ ọlọ́jọ́ bí o wọ́n ti rẹ̀ kì í wá àwọn tó fẹ́ràn ọlọ́jọ́ bí o fún olùbá tó wọ́n ń ṣàgbẹ́ ọ̀pá tí ẹgbẹ́ ló kó bá bá tó àwọn tó ti plan surprise o fi ewé kì í wá pé tó bá jí lówùrọ̀ èrò oníṣàlọ́ fún wa bọ́rí o. Fatai Ìlọ̀rí ẹ tí o. gbogbo ẹ̀yin tẹ́ kí ni mo kí yín o bá tún bọ̀ o. àṣẹ orí akárí gbogbo wa. báàbí ọlọ́jọ́ kíkan balógun ò ní dúpẹ́. àwọn tó mọ rẹ̀ ọlọ́run ò ní dákẹ́. ọlọ́jọ́ kíkan o ọlọ́jọ́ kíkan balógun ò ní dúpẹ́. àwọn tó mọ rẹ̀ ọlọ́run ò ní dákẹ́. Adégbóyèga Rufai ẹ ṣé o. ọpẹ́ lóde àtòkò kájọ wá ṣe owó ọpẹ́ lóde àtòkò kájọ má sọ ẹ ṣe ẹ wá everybody. ẹ ṣe ń gan o mo kí yín ẹ ṣé o ẹ ṣé o. tó bá máa bá mi wọ. irọ́ àwọ̀ ọmọ. ẹ sì mí ra Amẹ́ríkà o. wọ́n sì ń sìn mí lọ kò tí ì yá ó kù díẹ̀. gbogbo nǹkan orí mi látọ̀run wá. gbogbo nǹkan orí mi. gbogbo nǹkan orí mi látọ̀run wá. orílẹ̀ já mi lò nínú ibú láyé ìfarapa. tó. orílẹ̀ já mi lò nínú ibú láyé ìfarapa. orílẹ̀ já mi lò nínú ibú láyé ìfarapa. ẹ ṣé mo dúpẹ́ o. Prince tí gbogbo ẹ̀bí Amsat Yaku àwọn ọmọ ọkọ Yorùbá ni ẹ àwọn sáàmù wọn kí mi. tí gbogbo ẹ̀bí ẹ̀yin tẹ́ ẹ bá bínú ẹ má bínú o ẹ ti gbọ́ ẹ jẹ́ àfarawa mọ́ra òun ní tí gbogbo ẹ̀bí ń bọ̀ sí àṣàbẹ̀ òbí tó bímọ
ọmọ Yorùbá àṣẹ bàbá mi àṣẹ wà ipa aráyé kò ní ká yín màmá mi ọ̀nà yín á sì á ṣí sí ọ̀nà yín á là orí yín kò ní gba àbọ̀dé ẹ ṣé àṣẹ bí ìlọsí àṣà bí. gbogbo ẹ̀dá lóhùn tó mọ̀ ọ́ ṣe o. orí ló bá wá ṣe. gbogbo ẹ̀dá lóhùn tó mọ̀ ọ́ ṣe o. orí ló bá wọn ṣe. àwọn tó kù díẹ̀ káàtó. èmi gangan tí mo ń kọrin o. orí ló bá ẹbí tí mo ṣọjọ́ ìbí orí ló bá mi ṣe. ẹni tó sọ tó jèrè o. orí ló bá wọn ṣe. ẹni kájà síta tó jèrè o. orí ló bá wọn ṣe. ẹni tí ẹ bá kú díẹ̀ kó tó kì í ṣe wípé wọ́n ṣe lọ́rùn gbogbo lọ́wọ́ orí. Rafi wọ́n ní I like the way you are playing all this Yorùbá song. ẹ ṣe. Yorùbá ni mí. ẹ sọ fún Wasiu Ayinde o ẹ sọ fún Pasuma o. àwọn náà wá sọ̀dọ̀ lẹ́ni o kọ́wọ́ fún mi ní ìkọjọ́ ìbò. gbogbo lọ́wọ́ orí. tábọ̀rí àmì ìnà tún ní o. orí ló bá mi ṣe. Àmàjíbọ́lá Aláṣàbí o orí ló bá mi ṣe. orí ló Màmá Alárìíkẹ́ orí ló bá mi ṣe. Màmá Àjọ kẹ́kọ̀ọ́ ikú mi o. orí ló bá mi ṣe. Màmá Àbíkẹ́ Sọ̀díkì mi o. ẹni tí ẹ bá Orí ló kú bá díẹ̀ mi kó ṣe. tó Màmá Yusufu Látìfù mi o. gbogbo lọ́wọ́ orí. tètè gbé mi létí. Ìjọba yàrá rí o ní kíákíá o. Kórì mi náà má di iṣẹ́ òwe. tètè gbé mi Ìjọba yàrá rí o ní kíákíá. iṣẹ́ mi náà má di iṣẹ́ òwe. Torí lálá kan ń lò wá. ẹja nínú ibú. orí làlá kan ń lò. ẹja nínú ibú. ṣe borí làlá kan ń lò. Àbẹ̀jà nínú ibú. orí máa làlá kan ń lò. Àbẹ̀jà nínú ibú. orí máa làlá kan ń lò. ẹja nínú. tètè gbé mi létí. Yàrá rí o ní kíákíá. iṣẹ́ mi náà má di iṣẹ́ òwe. Wọ́n ní fáwọn ní Saheed Òṣùpá ó pọ̀. orí làlá kan ń lò. ẹja nínú ibú. ṣe borí làlá kan ń lò. Àbẹ̀jà nínú ibú. Àyìndé Adé. Mo kí gbogbo wa ojú òní ti wà ara òní ni wá a ní bára wa kẹ́dùn aburú Olódùmarè kó wọlé àlùbáríkà ọjọ́ tí wọ́n bí mi sáyé tí mi ìmẹ́ni tó gbé mi àwa dúpẹ́ lọ́wọ́ rẹ o. tí mi ìmẹ́ni tó gbé mi Ọlọ́jẹ́ fàbẹ́rẹ́ gún yán o. kọ́lọ́hún wọlé amótómótó ẹ̀ gbogbo ète tó ń kí wọ́n lè dá lórí ta lọ́lọ́hún k'Olódùmarè bá mi yọ. ẹ ṣá máa rò wáyé o. ẹ ṣá máa rò wáyé. Ìwà rere ló tọ́ kọ́lọ́hún wọlé pé ìjọ tí bàbá mi àti ìyá mi ń sunrun mi wọn ò mọ ohun tí mo fẹ́ jẹ́ nílé ayé èmi gan ò mọ ohun tí mo fẹ́ dà. It's my turn to get fancy. Ó dalẹ́ ká tó gba ògbé lè kọ́lọ́hún wọlé amótómótó ẹ̀ kọ́lọ́hún bá mi yọ ta lọ́lọ́hún kó wọlé amótómótó ẹ̀. Grandpa mi wà lọ́dọ̀ mi báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ wọ́n wá kí wa ẹ ṣe gan àní wára wa tì àní bára wa sunkún pẹ̀lú ògo Ọlọ́run. Ìgbàgbọ́ 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 lèmi súnlé àkọ́kù.
ó ṣe ọlọ́run òbójú mi jẹ́. má pariwo. ariwo kọ́ tuntun ti dé o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń kí mi ní under comment section fún fídíò tí mo kọ́ picture mi tí mo post ẹ ṣé gan. God bless us ẹ ṣé ojú òní tì í. ní wárawàtì part 1 ní tá a ṣe part 2 yẹn máa láòdù gan. Ibrahim ẹ ṣé gan. God bless you. mo fi àsìkò yìí kí Ìgbòho ṣàmàdé yẹn mọ ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú ẹ̀kú tábìlì gbẹrẹ níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá òkú adúláwọ̀ ọ̀gá tíá ẹ̀gbọ́n tíá bàbá tíá ànábì ìgbà tiwa ni Jésù Kristi ìgbà tiwa ni Ọ̀rúnmìlà ìgbà tiwa ni. ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà orí tí bá wà ṣó ẹ̀ dé owó bàbá àdámi tá a wà nìkan ṣoṣo gbogbo ète tí Yorùbá tí gbogbo ọba tí pásítọ̀ tá a fà àti gbogbo ẹni tí ò fà kankan gbogbo ète tí wọ́n dìlé lórí orí tí bá ẹ̀ ṣe orí tí ìṣó ẹ̀ dé adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba ẹni bá tẹ̀lé ọmọ Adéyẹmọ tí ó bá ti ríre ráyè onítọ̀hún ò ní ríre mọ́ ni adùnbárin má tó ṣì ní ẹni tó láníyàn rẹ̀ sí gbogbo ọmọ tó ń kó kiri ní gbogbo ẹni tó bá ṣàbòsí ọmọ Adéyẹmọ gbogbo wọn àlọ́ wọn ò ní dé ṣe ìrójú lẹ́ta bẹ́ẹ̀ rí èrò tọmọ Adéyẹmọ kó sẹ́yìn rẹpẹtẹ lánàá gbogbo èrò tí bẹ́ẹ̀ lómi lọ àwọn èèyàn ládúró wámwám gbogbo èrò tí sátẹ lómi lọ àwọn ọmọ ọkọ Yorùbá tá jẹ́ èèyàn tá torí owó ṣe àtorí owó ṣe jìjàngbára àtorí ẹ̀ la ṣe dúró wámwám àánú bá ń bá wà gbé ìdùnnú bá ń bá wà gbé ayọ̀ bá ń wọlé àwa ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà orí tí bá wà ṣó ẹ̀ dé wà á dé bá wà nílẹ̀ Yorùbá tiwa láyọ̀ pẹ̀lú ìdùnnú ẹ̀yin tèmi ẹ máa retí mi ní Ìgbòho lọ́jọ́ tọ́mọ Adéyẹmọ bá wọlé dé ẹ máa retí mi ní Ìgbòho lọ́jọ́ tọ̀gá tiwa bá wọlé dé ẹ tún máa retí mi nìbàdàn oníṣókà kì í ṣe lájàálẹ̀ nílé ọ̀gá tiwa ni mò ń tọ́ka sí níjọ́ tọ́mọ Adéyẹmọ bá wọlé dé èmi gán gbé bọ́dì mi dé Ìbàdàn o máa lè lọ́fẹ̀ẹ́ mi mórè hàn sọmọ Adéyẹmọ ẹni bá bọ́ máa Adéyẹmọ dòwò pọ̀ aṣòwò àjèrè ẹni bá bá wa tó bá bá Ìgbòho dòwò pọ̀ kò ní kábàámọ̀ rárá èmi mọ̀ máa Adéyẹmọ ayé mi ní túmọ̀ sí mi ọ̀pọ̀ èèyàn láti bá rìn táyé wa ò fìgbà kankan chéǹjì àmọ́ ọ̀pẹ́ ló tọ́ ọmọ Adéyẹmọ gbogbo ẹni bá ń bínú fi wọ́n sílẹ̀ kan máa bínú òun mo ṣe máa ń sọ wípé Sunday Igboho kí ló ṣe fún wọn tí wọ́n fi ń bínú òpópónà wọn ò bá wọn láàyà sùn kò sí nínú gbogbo wọn pátá tó lè fẹ́ ìyàwó inú níbí ní kí ilẹ̀ rò tẹ́wìn jọ ìpín àìṣẹ́ òun ni ó pa aláròká ọmọ Adéyẹmọ máa sọ fún wọn wípé ikú àwọn ni ó pẹja ikú tàpọn sí ni ó pòlógì níyé ìwọ ti jáwé kó ṣẹlẹ̀ ni o ọ̀rọ̀ yìí àṣẹ máa wọn ọ̀tá ẹ lórí ọmọ Adéyẹmọ ti jáwé kó ṣẹlẹ̀ ni o ọ̀rọ̀ yìí àṣẹ máa wọn ọ̀tá ẹ lórí bẹ́ẹ̀ bá bínú orí títì yìí ẹ forí yín gbágànnì tẹ́ bá bínú orí títì ẹ ò lè ṣe kẹ́ má dé fìlà sí ẹni bá bínú omi títí dandan ni kó bomi mu kó bomi wẹ̀ gbogbo ẹni bá bínú ọmọ Adéyẹmọ tẹ́ bá làjò ẹ ò ní í dé àṣẹgbù gbogbo ẹni bá sọ pé kí ni Ìgbòho tiẹ̀ ṣe tẹ́nìkan kò ṣe rí èmi sọ fún gbogbo yín òun tẹ́nìkan kò tí ì ṣe rí nílẹ̀ Yorùbá òun ní Ìgbòho ṣe fáyà wá ọpẹ́ ló tọ́ Ìgbòho sọ pé ká gbàwẹ̀ ká má bàa gbàwẹ̀ àwẹ̀ la ti ń gbà lọ yìí Ìgbòho sọ fún wa pé ká jìyà ká má bàa jìyà ayérayé ìyà òun ti dé Ìgbòho sọ wípé ká jẹun kébi má bàa pa wá akọ àwùjẹun ebi ọ̀hún ló wọlé sórílẹ̀-èdè yìí àfikọ́ lọ́hún ó gbà gbogbo wa ọmọ Adéyẹmọ àṣeyọrí Olúwa mi á bá mi fún ẹ àṣeyọrí ló máa ṣe ò ní ṣàṣetì gbogbo àrọmọdọ́mọ rẹ òun ní padà ṣẹ́rú láéláé gbogbo àwa tá a tẹ́lẹ̀
rẹ o a ò ní padà ṣẹ́rú láéláé gbogbo àwa tá à ń fi tọkàntọkàn gbà fún ẹ a ò ní padà ṣẹ́rú láéláé mo kí gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ látòkè o látòrí world media o àwọn ìyá alálùbáríkà o látàrí alájà kúnyàrá Dr. Sabi Yèyé Dára Lady K o authentic lọ́mọ yẹn Lady K o akọni obìnrin o Mọ́rẹ̀mí ti gba tiwa Lady K mo kí ẹ mọ̀ ìyẹn o kú iṣẹ́ takuntakun mo kí ìyá mi Ọbásanjọ́ o mo kí gbogbo ẹ̀yin ìyá alùbáríkà tẹ́ wà nínú world media mo kí òòṣà ńlá mo kí Ọláyọmí Kóìkí o brọ̀dá mi tó dúró tán mo kí bàbá mi Bàkàyí o bàbá mi Fàtáyí o mo wá kí ọmọ borí owó ọmọ borí shit gbogbo yín ni mo kí gbogbo yín pátápátá mi ò lólòdì kankan mo kí ọmọ mi mass burial ògùn adúláwọ̀ ní ògo rẹ̀ ò ní ìwọ́ mi gbogbo yín ni mo kí mi ò lólòdì kankan gbogbo yín là rí dùnnú mi gbogbo yín lẹ máa ń dunnú sí mi gbogbo òfẹ́ tẹ́ní sí mi o kò ní padà dẹ́kun mo kí bọ̀ọ̀dá mi ìkúnlẹ̀ o mo kí gbogbo wọn pátá ni mo kí ẹ má bínú ẹni tí mi ò bá dárúkọ rẹ o kì í ṣe ti bínú rárá kì í ṣe ti jà rárá mo wá kí ọmọ mi pàtàkì o ọmọ mi pàtàkì o ọmọ mi tó ń jagun látàná o títí wá dé ní o orúkọ rẹ tiẹ̀ wá sápá mi lórí o àmọ́ lọ́hún ti ra níyàn mi mo kí gbogbo yín o nílẹ̀ Yorùbá pátápátá gbogbo ọmọ ọkọ pátápátá ni mo kí bàbá mi Akíntóyè o dídá tiwa nìyẹn ọ̀gá tiwa nìyẹn ẹni tẹ́mi gbà fún nìyẹn ẹni tí mo tẹ̀lé nìyẹn mo kí gbogbo yín pátápátá o ire á bá wa gbé ire á wá wà rí àánú àwọ̀ ọ̀lẹ́ àwa mo kí bọ̀ọ̀dá mi Lámídì o gbogbo yín ni mo kí mi ò lólódì kankan o gbogbo ẹni tí mi ò bá dárúkọ ẹ má fi ṣe ìbínú Yèyé Dára o yèyé tiwa ní yèyé mi ìyá ológi o ìyá onírú ìyá ológi ti dé o Yèyé Dára ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn mo kí gbogbo wa pátápátá gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá mo kí ìyá mi Aláṣàkẹ́ gbogbo yín pátá ni mo kí a ò ní rohun gbé sánú o bí ò bá ṣe bí ọmọ orílẹ̀-èdè Yorùbá dé bá wa láyé o kò ní dé bá wa nínú ẹkún kò ní dé bá wa nínú ọ̀fọ̀ kò ní dé bá wa nínú ìnira ẹ̀mí gígùn àtàlàáfíà o la máa fi ṣàṣeyọrí ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ làkọ́lẹ̀ wọlé kù wọ́tà ilá bìlà rí là sí mo kí o gbọ́ ọmọ ọkọ Yorùbá gbogbo èyí tẹ́ ẹ pè wọlé gbogbo èyí tẹ́ ẹ send mi ní message gbogbo èyí tẹ́ ẹ ṣe léyìí tẹ́ ẹ ṣe this tẹ́ ẹ ṣe that ojú òní tì í part 1 la ṣe yìí part 2 ń bọ̀ so part 2 yẹn ó máa loud gan gbogbo àwọn another country tó kù ti máa jí mi ìmọ̀ bóyá ká fi sálẹ̀ ẹni bá fẹ́ ká fi sálẹ̀ bá ní type message ẹ fi under comment section tó bá jálẹ̀ ní ká fi sí tó bá jẹ́ fọ́ọ̀rọ̀ lẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ so gbogbo àtà bá fi sí kólódùmarè jẹ́ kó bá wa láyọ̀ happy birthday to me ẹ̀mí mi aṣọ̀pọ̀ ọdún láyé nínú owó nínú ọlá nínú iyì nínú ògo nínú àlàáfíà nínú ẹ̀mí gígùn mo kí gbogbo ẹ̀yin àfáà tẹ́ tí ń kí mi látànà àwọn àfáà tí ẹ̀ ṣe bẹ́bẹ́ àfáà tó bá kírú àwa yìí ká gbà pé ọmọ ọkọ Yorùbá ni ká gbà pé kò sí nínú àwọn àfáà oníkèéta ká gbà pé kò sí nínú àwọn àfáà wọ́n fẹ́ fi ẹ̀sìn dálẹ̀ Yorùbá rú àwọn míì wà tí ó tí ì kí mi tí wọ́n ro kàti kí mi àtàwọn tí ò lè táìpù wẹ́sẹ̀ àtàwọn tó lè pè tó ń fi ẹ̀mí kí mi tẹ́ ẹ jẹ́ àfáà àṣeyọrí lẹ́ máa ṣe àpadà sí aburú àpadà sí ìgbà tó ń débẹ̀ dá tó ti ń ní àṣeyọrí tó wá ṣe pé nígbà tó bá gérí tó gérùn tó ṣẹ̀sì kò ní dé bá yín o kò ní dé bá yín o kò ní dé bá yín Olúwa ṣe yìí ẹ ṣé mo dúpẹ́ God bless you gbogbo yín pátá ẹ̀ ṣàṣeyọrí ayọ̀ ilé ológo tí gbogbo ajá wọn tẹ̀wà lọ́mọ á kí gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ti ṣàdúrà fún mi bìbà mi ní wá yín tì torí gbogbo ẹ̀ la sọ pàtí pásítọ̀ àtàáfà àti babaláwo gbogbo yín ni mo kí mo wá kí ẹ̀yin bàbá mi tí ẹ ṣẹ̀dá Fákànyìnsọ́lá sílẹ̀ nítorí pọ́dọ̀ tó bá gbàgbé orísun ó máa gbẹ ni ẹ̀yin bàbá mi tẹ́ ẹ tọ́ mi tẹ́ ẹ rè mí tẹ́ ẹ bá jẹ́ kà nírú tiwa yóò ní dàgbà àánú la rí gbà Olódùmarè fi ààbò bò wá kò tún wá fi ọwọ́ ẹ̀ka kò
fi sẹ́gbẹ̀ẹ́ wa pé ó yá mu àánú la rí gbà nítorí iṣẹ́ tá a fẹ́ jẹ́ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni àádẹ́ jẹ́ débi iye àníyàn tá a fi jẹ́ṣẹ́ ìkọlọ́run fi san wá lẹ́san ẹni bá sọ pé à ń ba ẹ̀sìn jẹ́ à ń pírèsì ẹ̀sìn kan etí tó fi ń gbọ́ mi ni ànẹ́sìn ò fàjà ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bá ara wa lò irú ọmọ tó jókòó tì mí yẹn ìsìláàmù ni bí wọ́n ṣe bá mi pè é wá ilé wọn jì sọ́dọ̀ wa díẹ̀ kí wọ́n sọ pé torí pé kò borí o kò lò jáàbù o kò gbọ́dọ̀ jókòó tì mí àná kan báwa náà ṣe sórí sílẹ̀ nìyẹn èmi tiẹ̀ máa gẹrun ní gbogbo school life mi tí mo lọ secondary school ẹ̀gbọ́n mi kan ń ṣe ìjọ kan kàmọ́dù tí n bá dọ̀dọ̀ ẹ̀ báyìí ó máa ní ó dẹ̀ wẹ́sílẹ̀ àbọ̀ dẹ̀ défìlà máa níṣẹ́ mi mo pàdán bí ni torí ẹ̀mí ní lọ́dọ̀ ẹ̀ á tún wá bá mi á tún bẹ̀ mí pọ́dà mo ti gbọ́ tó mo sọ fún mo ní tó bá tásìkò ọlọ́run ló ń fi ní mọ̀nà torí ẹ̀ bó ṣe ń sọ pé èyí tẹ́ ẹ máa ń bú mi pé ẹ kì í ṣe pé ọlọ́run ló fẹ́ mi mọ̀nà àánú ni ó ní Ìfákànìsọ́lá Aláṣàbí Ọ̀ṣúnìkẹ́ àfi apamọ́ fásìkò kan àsìkò yẹn tí ń bọ̀ kò ní í pẹ́ mọ́ pẹ̀lú ògo ọlọ́run àwọn aríra wa wọ́n nà wọ́n ègé wọ́n nà wọ́n ojú òní ti wà ẹ̀yin tẹ́ ń fẹ́ wà ó kẹ́sì máa fẹ́ wà gẹ́gẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi ẹ sì máa bú mi bàbá lókè má ṣe jẹ́ kọ́tà mi pọ̀ ju àwọn tó ń fẹ́ mi lọ ọlọ́run má ṣe jẹ́ kọ́tà mi pọ̀ ju àwọn tó ń fẹ́ mi lọ bàbá lókè má ṣe jẹ́ kọ́tà mi pọ̀ ju àwọn tó ń fẹ́ mi lọ. Gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin pásítọ̀ gbogbo oníṣẹ̀ṣe ẹgbà yìí kẹ́ tún fi kọ́gbọ́n kẹ́ fi sọ́wọ́ òsì kẹ́ má bàa fi jẹun. Òṣùpá sọ pé ìgbà kan ò lólé ayé gbọ́ a ní ní sọmọ́ ní ìbákan tó bá lórí pípé kò gbọ́dọ̀ ṣe mọ́tọ́mọ́tọ́ ìgbà kan ò lólé ayé gbọ́ anẹ́ni sọmọ́ ní ìtún kan tó bá lórí pípé kò gbọ́dọ̀ ṣe mọ́tọ́mọ́tọ́ mọ́tò tíjà pàṣẹ tó pọ́gbọ́n ààyè pọ̀ tán tóní tóun bá lè kú ó pọ́gbọ́n máa tán láyé ó ní kò sẹ́ni tó máa gbọ́n láyé jò òun nìkan ó ní kò sẹ́ni tó máa gbọ́n láyé jò òun nìkan ó ní kò sẹ́ni tó máa gbọ́n láyé jò òun nìkan ìjà pápọ́gbọ́n ayé pọ̀ tán ó kò sákèrègbè ó wá sókun mọ́ ó pọ́gbọ́n ayé pọ̀ tán ó wá kò sákèrègbè ó wá sókun mọ́ bó ṣe ń gòkè ló ń jábọ́ pẹ̀lú ẹ̀ ọpọlọ lásán ló wá sọ pé japa sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ 90s ni life yẹn ìyẹn la gbọ́n máma gbọ́n tó ní láti gọ̀ síbì kan ọ̀rọ̀ ilé ayé yìí sábà ni ló dífá fún agbọ́n má gbọ́n tán àtàgọ̀ má gọ̀jù àtàgọ̀jù bàbá gọ̀ǹdú nígbà tó dìjọ wà ó wọ́n jọ ń ṣọ̀rẹ́ ara wọn agbọ́n máma gbọ́n tán ní mo gbọ́n ó ní mo gbọ́n ẹ̀wà gọ̀ má gọ̀jù ní mo gọ̀ ó ní mo gọ̀ ó ṣẹ́wárá gọ̀jù bàbá gọ̀ǹdú ó ní tí bá gọ̀ kí ṣe pé mi ò gbọ́n rárá ó ní ẹni tó dẹ̀gbọ́n ó ní láti gò síbì kan ṣáàtìrí sábà lọ́rọ̀ ilé ayé kò sẹ́ni tó gbọ́n tán o tẹ́rì kan bá ṣẹ̀wà ẹ jẹ́ ká foríjì nítorí pé ọba tó ní wá gbogbo ìgbà la fi ń ṣe òkùnkùn òní kùn kó nínú má mọ́nú ó ti rí bẹ́ẹ̀ ó ti gbogbo ẹni tẹ́ ẹ ṣàdúrà fún mi ó ti rí bẹ́ẹ̀ pàtó ń bọ̀ alẹ́ ìrọ̀lẹ́ ọlọ́run á fún wa ẹ ṣé gan mo kí gbogbo yín ojú òní tiwa ire lójú owó ń rí ọlọ́run aṣọ wa o àwa náà fẹ́ lọ ṣe àríyá ọjọ́ ìbí à ń lọ sí Shoprite shop mall shop good shop talk shop night ọ̀sọ̀ọ̀sẹ̀ àwa gan fẹ́ gbé bọ́ọ̀dì à ń lọ ṣọ́ọ̀bọ̀ a fẹ́ lọ ṣe nǹkan ní Shoprite káwa gan ṣe pé kí ni ṣé kí n post àbí kí n má post ẹ̀ mi post ẹ̀ mi ní post ẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé àwa ó wà bẹ̀ a ṣe Islam ẹlẹ́yà ni wa a maintain life wa ọlọ́run kẹwàá ọlọ́run ṣàánú wa ẹ ṣé gan Ajíbọ́lá inshallah ọlọ́run yóò jẹ́ kí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àmì àṣẹ àti ẹ̀yin náà gbogbo èyí tẹ́ wò mí ẹ̀ tẹ́ tún máa wò mí ní wáyé tì ẹ kọ́mẹ̀ntì ayọ̀ ẹ ṣe ẹ̀kọ́ go viral ire o.